tó bàbá ká má wulẹ̀ tún fa ọ̀rọ̀ gùn mọ́ torí pé àwọn èèyàn ti ń retí yín wọ́n sì ti gbọ́hùn yín tì níjọ́ òní níbi tí ẹ bọ̀rọ̀ dé ńjọ́ náà ẹ ń sọ̀rọ̀ nípa poverty alleviation bí a ṣe lè léṣẹ́wọ́ gbó bá a ṣe lè léṣẹ́wọ́ kúrò láàrin wa tí òfin ní sí wàhálà ẹnìkan ń jalè ẹnìkan ń ṣègbè ẹnìkan ń ṣàwọ́mọ́ pé àdúrà ó ṣe pàtàkì àti káwa náà bàbá ti ń ṣàdúrà ká sì ṣètò àdúrà wa bàbá ẹ dákun ẹ bá mi gbé ọ̀rọ̀ náà níbi tí ẹ bá dé ńjọ́ náà bismillah. bismillahir rahmanir rahim wa bihi nasta'in alhamdulillahi alladhi qala fi kitabil azim idh yaqulu subhanahu wa ta'ala qala rabbukum ud'uni fastajibu lakum fa ammal ladhina yastakbiruna 'anil ibadati sayadkhuluna jahannama dakhirin amma ba'd. Mo kí Ọlọ́run àmọ́ ṣáájú kí a tó máa lọ wọ́n ní yìnyín kábà lè sèmí ni ara tí a máa ń sọ fún wa ní Nàìjíríà gbogbo àwa abnáì Nàìjíríà gbogbo ọmọ Nàìjíríà a gbọ́dọ̀ máa discriminate láàrin ara wa síra wa fún àpẹẹrẹ kí Yorùbá máa ta Ìgbò nù àbí kí Ìgbò máa ta Haúsá nù kágbà pé gbogbo wa ọ̀kan náà ni gbogbo wa. Bákan náà a gbọ́dọ̀ máa yapa ara wa nípa tẹ̀sìn kí Kìrìsìtẹ́nì kó gbà pé Mùsùlùmí ọ̀tá òun ni àbí kí Mùsùlùmí gbà pé Kìrìsìtẹ́nì ọ̀tá òun ni. Islam ò gbà wá láàyè irú ẹ̀ gbogbo ìgbàdẹ ni a máa ń sọ. Kódà mo ṣe wáàsí kan ní orí prógrámù yìí nígbà kan mò ń sọ ńjọ́ náà wípé ó wà nínú Sahihul Bukhari wípé mùsùlùmí lè kírun nínú ṣọ́ọ̀ṣì àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn padà pè mí wọ́n níbo ni mo ti rí mo padà sọ fún wọn. Mùsùlùmí lè kírun nínú ṣọ́ọ̀ṣì for example òjò ń rọ̀ àbí mùsùlùmí dé àdúgbò ibì kan wá mọ́sáàsì tí kò rí mọ́sáàsì tó bá gba yọ̀ǹda lọ́dọ̀ bàbá Catholic wípé bàbá mo fẹ́ sin lọ́hùn lọ́dọ̀ yín ìráyè sin lọ́hùn ní gbogbo area yìí ẹ dákun ẹ gbà mí láàyè kí n sin lọ́hùn lábalábì kan nu ṣọ́ọ̀ṣì yín Islam gbà á láàyè irú ẹ̀ tí bàbá ní báyìí lè gbà fún ọ lè kírun bẹ́ẹ̀. Títí tánàbì tí fi ń sọ fáwọn sàábé ńjọ́ kan ipò gbogbo ẹ̀yin sàábé ìjọ Jímọ̀ níjọ́ ọdún àwa mùsùlùmí tó bá ti di àsìkò Jímọ̀ ẹ pa gbogbo ohun tẹ́ bá ń ṣe tì ẹ lọ kírun bẹ́ẹ̀. Ànábì tún wá ń sọ fún wọn ó wá ní lára àwọn ọjọ́ tẹ́ ẹ̀ gbúdọ̀ ṣẹ̀ṣà wípé a lè gba àwẹ̀ ń bẹ̀ àwẹ̀ tàtàwò là ń wí o àfi kó o ti máa bá àwẹ̀ rẹ bọ̀ tẹ́lẹ̀ inú ẹ̀ níjọ́ Jímọ̀ wà. Èèyàn gbúdọ̀ yan ìjọ́ Jímọ̀ kó wá ṣe ìjọ́ Jímọ̀ lẹ́ṣà wípé bínú mi ti dáa tó ìjọ́ Jímọ̀ ìjọ́ gbogbo ọdún gbogbo àwa mùsùlùmí ni mo wá ṣàlẹ́ṣà ìjọ́ Jímọ̀ ni wọ́n máa dá àwẹ̀ gbà. Ànábì ò fi àyè irú ẹ̀ lẹ̀ ó lè gbà àwẹ̀ níjọ́ Thursday kó gbà níjọ́ Jímọ̀ kó wá gbà níjọ́ Saturday ó dẹ̀ tún lè bẹ̀rẹ̀ àwẹ̀ rẹ níjọ́ Jímọ̀ lóòótọ́ kó gbà ń Saturday kó gbà ń Sunday àmọ́ kíyàn wá dá ìjọ́ Friday kó wá dá ṣàlẹ́ṣà kó dá yan rí pòun ló máa gbà àwẹ̀ Islam ò gbà láàyè. Bákan náà Ànábì tún wá sọ fún ẹ pé ìjọ́ kan náà tún bẹ o tí èmi Ànábì tí ì gbà láàyè fún yín òní náà ní ìjọ́ Saturday ìjọ́ Sabbath day ó ní ìgbà láàyè fún yín kẹ́ ẹ gbà àwẹ̀ ńjọ́ náà kẹ́ ẹ dá àwẹ̀ yan rí wípé inú mi wá dá àwẹ̀ yan rí síjọ́ Sátidé wá ní Ànábì agbọ́ tíjọ́ Jímọ̀ wípé ìjọ́ ọdún àwa mùsùlùmí ni èwo tún ní ìjọ́ Sátidé. Ànábì wá láti máa confam fún wọn pé ìjọ́ Sátidé náà ìjọ́ ọdún àwọn Kìrìsìtẹ́nì ni ìjọ́ náà ni wọ́n máa ń ṣe nǹkan láàrin ara wọn síra wọn. Ṣé kẹ́yìn wá débẹ̀ kọ́ wá dá àwẹ̀ yan rí síjọ́ náà kọ́ wá ní ọwá débi kíní àwọn Kìrìsìtẹ́nì ọmọ ìyá yín kọ́ wá sọ pé oúnjẹ yá ọ wà pé mo gba tàtàwù àwẹ̀ bú lọ́gbà. Ànábì ní èmi Ànábì intolerate irú ẹ̀ gbogbo èyí. Eléyìí ń jásí pé Ànábì ń fi ìfẹ́ lọ́lẹ̀ láàrin mùsùlùmí àtọkùnrin àtobìnrin. Iyì ni náà ló fà á tó fi jásí ní pé ìjọ́ tí Ànábì tó migrate from Maka to Madina èyí tí wọ́n pè ní ìjírá ìjọ́ tó dé Madina Ànábì ó ní mo dé àárín yín nílùú Madina o
ó láwọn ẹlẹ́sìn kan ṣáàlà bá ń bí wọ́n á láwọn baálé mẹ́ta kan tiẹ̀ ń bẹ níyà yín táwọn aráàlú Madina tá à ń ṣe without them ó wà lẹ́ẹ̀ dákọ̀ wọn lákọ̀ọ́kọ́ ń bẹ̀ Banu Kainuka ó lẹ́ẹ̀ lọ pé aṣáájú wọn wá wọ́n lọ pè wá Banu Nadir ó ní Banu Nadir náà ń bẹ Banu Kainuka àwọn ìran mẹ́ta ni ó ní wọ́n lọ pè wọ́n wá ànábì pé wọ́n ń jọ́ náà kò sí ní tànábì pé wọ́n sí ju ọ̀rọ̀ defence ó ní ìlú wa ìlú Madina yìí ó láàgbùdọ̀ ṣe nílùú ogun àgbùdọ̀ ṣe nílùú ọ̀tẹ̀ ó látàwa àtẹ̀yìn ẹjẹ́ àjọjọ́ kan náà ó ní tìtorí ìjọ kan náà ó ló ṣe pàtàkì ó ní tìtorí tógìrì ò bá lanu aláǹgbá ò ní kó wọbẹ̀ ó ní ìjọ táwọn kan bá dé wípé wọ́n fẹ́ bá àwọn mùsùlùmí jagun àti Banu Kainuka àti gbogbo ẹ̀yin ẹbí yòókù ẹ pẹ̀lú wa kájọ fáìtì wọn ni kájọ bá wọn jà ìjọ tẹ́nìkan bá dé bá Banu Kainuka ẹ jẹ́ kí gbogbo àjọ dojúkọ wọn ni kájọ bá wọn jà